tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Mo kí yín o, ilé lóko lọ́nà lẹ́yìn odi, wípé ọ̀dẹ̀ ọdún bí àjíǹde ara yóò máa jẹ́ fún wa o. Ǹjẹ́ ẹ ti gbọ́ àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ṣe ribiribi o. Wọ́n ṣe gudugudu méje àti yàyà mẹ́fà. Kódà ṣe rí gudugudu méje tó ṣe yìí, ẹ wò ó ti já sí ohun ayọ̀. Lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ báyìí wọ́n ti wọ ibùgbé àwọn bókobòko àti àwọn agbésùmọ̀mí lọ. Kódà wọ́n ti gba àwọn èèyàn, wọ́n ti gbà wọ́n sílẹ̀ lọ́pọ̀ yanturu. Bá a ṣe fẹ́ kẹ́ mọ́ ọ ṣe lẹ́sẹ̀ṣẹ̀ ń ṣe yẹn, bó ṣe jẹ́ kó máa lọ lẹ́sẹ̀ṣẹ̀ ń ṣe yẹn. Ṣùgbọ́n o, ẹ wò ó, ẹ jẹ́ kí n fi ẹ̀rí rẹ̀ hàn yín lóní pẹrẹwu. Nigeria troops ni o, níṣe ni wọ́n ti rescue, wọ́n ti gba àwọn èèyàn 86 tí àwọn agbésùmọ̀mí tí wọ́n jí gbé. Bẹ́ẹ̀ ni o, kódà gẹ́gẹ́ bí ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni wípé wọ́n tún ti bà gbogbo ibùgbé àwọn agbésùmọ̀mí as in camp wọ́n ti bà á jẹ́ o ní Borno. Ẹ wò ó, ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ lódìdí. Àwọn ọmọ ogun Nàìjíríà wọ́n ti ṣe rẹbẹ débi pé wọ́n wọnú létọ̀ ibùgbé àwọn agbésùmọ̀mí lọ. Wọ́n dẹ̀ kó àwọn 86 tí àwọn agbésùmọ̀mí ti jí gbé, tí a tún mọ̀ sí àwọn ISWAP. Bẹ́ẹ̀ ni o, ìyẹn ní agbègbè Burata Kamuya Axis, ìyẹn ní Borno State. Ibi tí wọ́n ti gba àwọn èèyàn yìí lánìyẹn o. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni wípé ní ọjọ́ ìsinmi ni àwọn ọmọ ogun Nàìjíríà tò lọ wípé bó bá lè kú ó kú, bó bá lè yá ó yá. Ṣẹ́ẹ̀rí, àwọn ó gba àwọn èèyàn ilẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni wípé wọ́n sọ wípé kámẹ́rà ni ó rí ibi tí àwọn agbésùmọ̀mí wà. Inch dey play. Bẹ́ẹ̀ ni o, torí nígbà tó ní kámẹ́rà lórí ibi táwọn agbésùmọ̀mí wà, àti ẹ̀dúpẹ́ o, wọ́n sọ pé wọ́n ti kó 86. Kí ló dé tí kámẹ́rà yẹn ò ti tètè hàn ti lò ó kó ti máa rí tipẹ́tipẹ́? Ó ṣe jẹ́ pé ìsìn tí Trump wá ń dún mọ̀wúrú lẹ́sẹ̀ṣẹ̀ wá mọ̀ wípé kámẹ́rà wà. Ẹ wò ó, ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ gbọ́n tí àwọn èèyàn sọ. Bẹ́ẹ̀ nìkan ni chai kí ló ṣẹlẹ̀ sí Nàìjíríà náà? The same Nigeria tí ìfirọ́ sílẹ̀. Una never live lie o, kódà una sabi lie well. Bẹ́ẹ̀ ẹ já tún gbọ́ àtẹ̀jíṣẹ́ lòmíràn. Ọ̀kan ló ní ṣé àwọn tó jí gbé ni wọ́n múra tó neat báyìí, tó dán mọ́ránmọ́rán, tójú wọn dùn ún wò. Ó ní àwọn kan tún dé fìlà, àwọn kan tún wọ búùtù. Kódà wọn ò dàbí ẹni tí wọ́n jí gbé rárá. Nàìjíríà ń bọ̀lẹ̀ ti rí àwọn eléyìí. Ṣé ẹ ti gbọ́? Ṣé ká wá sọ wípé Nàìjíríà tún parọ́ fún Nàìjíríà ni? Ṣùgbọ́n gbogbo ẹ̀, ẹ jẹ́ ká tún ka àtẹ̀jíṣẹ́ ẹlòmíràn. Bẹ́ẹ̀ nìkan ni irọ́ ni ẹ ṣáà ń wá gbogbo ọ̀nà láti lè impress orílẹ̀-èdè Amẹ́ríkà kí wọ́n má lè wá sí orí ilẹ̀ yín mọ́. Bẹ́ẹ̀ ni o, wọn ò fẹ́. Ṣùgbọ́n sọ fún yín wípé the fear of Trump is the beginning of new Nigeria. Ìbẹ̀rù pé Trump ń bọ̀, òun ló máa kó gbogbo èsì yìí jáde. Bẹ́ẹ̀ ẹja tún gbọ́ ohun tẹ́lòmíì sọ. Ìkan ní really? That's okay. So wọ́n lọ jà, ìsìn náà lè kọ́ ọmọ ogun lọ jà tí wọ́n lè gba àwọn tó jí gbé sílẹ̀. Ó ga o, Nigeria, they say make una continue. God dey. Ẹ jẹ́ tún gbọ́ àtẹ̀jíṣẹ́ lòmíràn.
bẹ́ẹ̀ nìkan ni irọ́ yìí pọ̀. Ẹ̀yin èèyàn yìí ẹ̀ tí ì fi wá wèrè yìí lọ́lẹ̀. Ẹ wo bẹ́ẹ̀ ṣe ń rànnu sísítẹ́ẹ̀mù àwọn agbésùmọ̀mí lójú gbogbo yín sì. Ẹ fẹ́ jẹ́ kó dàbí pé Nàìjíríà ti ń ṣiṣẹ́ o kí Trump má lè wá mọ́. Tó bá máa tún dọ̀la tún padà gbọ́ wípé ẹ tún ti gọra yín, agbésùmọ̀mí tún ti pa àwọn kan. Ẹ wo the only thing ni pé kí Trump tètè wá o. Bẹ́ẹ̀ ni kí Trump tètè wá nítorí wípé a ò lè máa faradà báyìí mọ́. Ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ bọ̀dá Johnson ó sọ̀rọ̀ ó ní ààrẹ orílẹ̀-èdè USA Trump ẹ jọ̀ọ́ sà please àsìkò ti tó tẹ́ ẹ máa wá láti wá gba àwa mẹ̀kúnnù sílẹ̀, àwa tí jẹ́ pé igbe wa ò dókè. Bẹ́ẹ̀ ààrẹ pírẹ́sídẹ́ǹtì Trump à ń retí yín o nítorí wípé àwọn ìjọba wa wọn ò ṣe wá bó ti tọ́. Kódà jìbìtì ni wọ́n fi ń lo ojú àgbáyé. Ẹ wo ìkan ló ní iṣẹ́ rí àwọn ẹni tí ò lè jẹ oúnjẹ mẹ́ta lójúmọ́ ní ìjọba tún gbà ní ọwọ́ wọn láti fi ṣàǹfààní fún ẹbí tiwọn àti fún ara wọn. Ó ní àwọn ò rí àǹfààní gidi kankan gbà lọ́wọ́ ìjọba bí kò ṣe pé kó tún lọ àwọn lọ́wọ́ gbà. Àfikọ́ lọ́wọ́ ọba kó máa ṣọ́ wa ni o. Bẹ́ẹ̀ nìkan ni Nàtúndé kò ṣèlú láti máa ń gbọ́ pé ẹ kó Trump síbẹ̀. Ìbéèrè tèmi ni pé wọ́n lọ destroy àwọn boko àti swap ìyẹn agbègbè wọn. Ẹ jọ̀ọ́ ṣé bẹ́ẹ̀ náà tí ẹ̀rẹ́ nìkan kan mú rárá ni àbí bẹ́ẹ̀ ni gbogbo wọn ṣe jápa? Ṣé bẹ́ẹ̀ ni gbogbo wọn ṣe jápa o tí wọ́n fi rí ẹnì kankan mú rárá? Bẹ́ẹ̀ ẹja tún ká àtẹ̀jíṣẹ́ eléyìí ní òun mọ̀ pé ìròyìn yìí kò ṣe ìròyìn tó fi ẹsẹ̀ múlẹ̀ pé iṣẹ́ ọwọ́ ìjọba ni láti fi lè jẹ́ kí Trump má lè wá mọ́, láti fi lè jẹ́ kí Trump máa wo àwọn tí ó ń pariwo pé ẹ̀dẹ̀ sọ pé ìjọba yìí ò ṣiṣẹ́. Eléyìí tó ń ṣe ń kọ́ láì mọ̀ pé everything na game. Ẹ wo ẹ gbọ́ ṣé lóòótọ́ ni àwọn tó sọ pé wọ́n kó yìí tó sọ pé wọ́n rescue yìí wọ́n ní àwọn tó kó lónìtì tó dress fine tó tún fi fìlà sí i. Bẹ́ẹ̀ ni àwọn agbésùnmọ̀mí ń tọ́jú wọn dáadáa ni. A ò rí jù báyìí lọ nítorí pé a ó máa bẹ ọ̀rọ̀ bí ẹni bẹ́ṣu àtẹ́lẹsẹ̀ yìí ó máa bẹ̀nà o. Gbogbo ẹni tó bá láwọn ní dé òun láwọn ní dé bá o la fi ń kí yín pé ó dàbọ̀.